lọ́nà àti wá gbogbo ìyanjú sí àwọ̀ tí ń bẹ́ sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àti àwọn Fúlàní darandaran eléyìí tí wọ́n fi fà á táwọn Fúlàní darandaran tí wọ́n fi ń pa àwọn àgbẹ̀ ilẹ̀ wa ní ìpakúpa tó jẹ́ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún sì náà ní àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ tó sì jẹ́ wípé wọ́n tún sì fẹ́ máa roko sí apá ọ̀dọ̀ wọn Fúlàní darandaran tá ò bá tún gbàgbé wípé látọdún tó kọjá òun náà ni ìjọba ìpínlẹ̀ àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti fi òfin de àwọn Fúlàní darandaran láti máa da ẹran lóní gbangba mọ́ ò wípé kó ní kálukú tó bá ti ní ẹran rẹ̀ òun náà ni wọ́n kọ́ ilé ẹran fóníkálukú wọn òun kọ́ sì máa sin ẹran wọn fún ara wọn láì kó ẹran káàkiri. Ìgbésẹ̀ yìí gangan náà ló fẹ́ fi mú wọn láti jẹ́ kó wọnú òfin lóní kọ́mọkébé. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n tún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ báyìí o láti fi òfin dè pátápátá kó dòfin lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kò ní sí dídá ẹran màálù látọ̀dọ̀ àwọn Fúlàní káàkiri láti ìletò kan sí ìletò kan eléyìí tó lè fẹ́ máa mú wọn láti máa fi màálù wọn jẹ àwọn oko àgbẹ̀ èyí tó lè fi máa jẹ́ kí fàákàjà kó ṣẹlẹ̀ láàrin àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àti àwọn Fúlàní darandaran. Ìwé àbádòfin yìí náà bóun náà ṣe ń pè fún eléyìí láti fòfin dè bẹ́ẹ̀ sì rèé ló tún jẹ́ àǹfààní o fáwọn Fúlàní darandaran nítorí wípé ìwé àbádòfin yìí ló ń sọ wípé bẹ́ẹ̀ bá fòfin de kí wọ́n máa dẹran lóní gbangba láti ìletò kan sí ìletò kan o wọ́n gbọ́dọ̀ ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ kan tí wọ́n pè ní National Animal Husbandry and Ranches Commission eléyìí tí yóò tún máa ṣe ìdáàbòbò àti àwọn owó kan tí wọ́n ó tún bẹ̀rẹ̀ sí ní máa yà sọ́tọ̀ fáwọn Fúlàní darandaran. Bẹ́ẹ̀ sì rèé ebi ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà ìwọ̀nba oúnjẹ tó wà òun ló ní gogoro sí i. Ìwé àbádòfin yìí ló mà ti wọ ìpele ẹlẹ́ẹ̀kejì ní kíkà rẹ̀ ọ̀rọ̀ wá súni báyìí o kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n pè gbá ní ìgbà níṣe ni wọ́n ń pè gbá ní àwo nítorí pé wọ́n lè gbójú agan pẹ̀lú àwọn Fúlàní darandaran nítorí pé wọ́n fẹ́ wá ìyanjú sí àwọ̀ tí ń bẹ láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ ṣe ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ kan léè tí yóò máa rí sọ́rọ̀ àwọn Fúlàní darandaran síbẹ̀síbẹ̀ o ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn mà tí ì sọ̀rọ̀ lórí ìmúpadàbọ̀sípò àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ti sọnù ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló ti gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àti pàápàá jùlọ ẹlòmíì tí ò tẹ̀ kì í ṣe àgbẹ̀ tó kàn ń rìnà gba ibi oko òun náà kọjá nígbà tí wọ́n bá ń rí Fúlàní darandaran pẹ̀lú ìbọn AK-47 ní ọwọ́ rẹ̀ ìjọba àpapọ̀ sì kùnà láti ṣe ìwádìí bó ti tó àti bó ti yẹ pé ibo ló ti ń rí ìbọn gangan náà àti wípé láìsọdẹ ẹnu igbó bí Fúlàní darandaran òun náà la pè yín kí ni wọ́n wá fìbọn kódà tó fi jẹ́ pé ìbọn AK-47 kí ni wọ́n fi ń ṣe nínú igbó tí wọ́n tún ń dà wọ́n ẹran màálù lọ sóko lóko. Àìmọye abúlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àìmọye abúlé ní ìpínlẹ̀ Ògùn Oǹdó títí kan Èkìtì kódà lápá àríwá ilẹ̀ wa Benue Taraba Plateau àti Zamfara pàápàá jùlọ Adamawa àwọn Fúlàní darandaran yìí wọ́n máa fojú àwọn àgbẹ̀ wọ́n máa fojú wọn hàn èèmọ̀ o. Àmọ́ báyìí o ìwé àbádòfin tó ń pè wípé kí wọ́n wọ́gi lé kí wọ́n máa fi ẹran jẹko láti ìletò kan sí ìletò kejì ó ti wọ ìpele kejì kíkà rẹ̀ ó ṣeéṣe o kí ó bọ́ sínú ìpele tí yóò fi di òfin pátápátá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣùgbọ́n bó bá ilé dòfin lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ti gbé jáde o wípé wọ́n máa ṣe ìdásílẹ̀ àjọ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tí yóò máa rí sí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ìjọba wa ti di àtẹ̀yìnká là á fọwọ́ bò ó.
ẹ̀wọ̀n eléyìí náà máa tún lékè ń ka ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan báyìí òun náà ń tó lóhùn o ǹjẹ́ ẹ tiẹ̀ lérò wípé bí àwọn ènìyàn ṣe ń lo àlẹ́ ìfowópamọ́ yun nínú àpò ìṣúná wọn ó ní tọ̀hún bá ilé lọ kú tí ó sì sí ẹni tí ò lọ sọ wípé owó lágbájá yìí èmi náà mo nẹ́tọ̀ọ́ sí o ẹ̀gbọ́n náà báwo làwọn owó ọ̀hún náà báwo ló ṣe ń wọlé àṣírí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan mà ti tú o tí wọ́n sọ wípé wọ́n lọ́gbọ́n jìbìtì láti kó owó tó tó mílíọ̀nù 4.2 náírà láti kó jẹ o àjọ EFCC ìyún àjọ tó ń gbógun ti ṣíṣòwò ìlú kọ́mọkànmọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló mà ti rọ́wọ́ tó àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Union Bank èyí tó wà ní Makurdi ní ìpínlẹ̀ Benue tí wọ́n sọ wípé wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kó owó tó tó mílíọ̀nù 4.2 náírà nínú àkáǹtì olóògbé kan o nítorí pé onítọ̀hún ti kú ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ṣíṣòwò ìlú kọ́mọkànmọ́ ọ̀hún náà Délé Oyèwálé jẹ́ kélé kó di mímọ̀ o nínú Àbújá nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ó ní àwọn tí ọwọ́ bá òun náà tí wọ́n jẹ́ báńkà tí wọ́n sì ń kówó àwọn òkú tí wọ́n ń kó jẹ tí wọ́n ń kó mi Ìdá Ògò àti Àgbò Okwete òun náà ló kọ wọn òpin ọ̀sẹ̀ ọjọ́ Ẹtì Friday yìí òun náà ní ọwọ́ bà wọ́n o nígbà tí ilé ìfowópamọ́ Union Bank tí wọ́n mú ẹjọ́ òun náà wá sí àjọ EFCC tí wọ́n sì sọ pé olóògbé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Aksha Agena òun náà ni wọ́n rí wípé wọn kò wó tí ń bẹ nínú àpò ìṣúná rẹ̀ kó tó di wípé àṣírí àwọn arákùnrin méjèèjì wọ̀nyí ó mà tú o wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ti ṣẹlẹ̀ ní ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2023 láàrin ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ láabi ó ṣẹlẹ̀ ní ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà inú bíbí ìfiṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfù ìbẹ̀ ọlọ́wẹ̀ o òun náà ni ìròyìn eléyìí mà níṣe o pẹ̀lú ẹnìkan tó jẹ́ kan lára àwọn agbófinró lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn ẹ̀ṣọ́ aláàbò orí omi ìyún Navy ó mà ṣekú pa ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá kan ò ní ìpínlẹ̀ Èkó ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tá a wà yìí náà bákan náà ó ṣẹlẹ̀ ní agbègbè Ìgbò Eléni ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó ibi tí ìkan nínú àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò orí omi tó ti ṣekú pa ọlọ́pàá kan ẹ jẹ́ mọ́ ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun náà ṣe ṣẹlẹ̀ rèé o nínú ìròyìn òun náà wípé àwọn ọlọ́pàá kan ni wọ́n máa kóra wọn jọpọ̀ tí wọ́n jẹ́ 5 ìǹspẹ́kítọ̀ yìí àti àwọn ọlọ́pàá 4 míì ni wọ́n wà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ o níbi tí àwọn ọlọ́pàá yìí tí wọ́n ti dá ọlọ́kadà kan dúró láàrin súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wípé ó ti tako òfin ìrìnnà ojú pópó ọlọ́kadà àtẹni tó gbé sẹ́yìn ló jẹ́ wípé wọ́n wáṣọ ológun tí kò sì wọ́n gbangba fún àwọn ọlọ́pàá wípé ológun náà ni wọ́n o ṣùgbọ́n àwọ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì tó jẹ́ wípé ìjà àdàdíjú gidi gan ni o ẹnìkan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ wọn náà tó ṣojú rẹ̀ tó bá wá sọ̀rọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Ṣọlá Sódìyà ló sọ wípé ẹni tó ń wà ọ̀kadà àtẹni tí wọ́n gbé sẹ́yìn òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní àkájá pẹ̀lú ọlọ́pàá yìí ó tó sì di wípé ìjà òun náà ó padà gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá òun náà tó jẹ́ wípé ọmọ ogun ojú omi ìyún Navy òun náà ni ó ṣekú pa arákùnrin yìí lẹ́yìn ìgbà tí àwọ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì òun náà ló padà wá fi wọ́n gbangba wípé Navy òun náà ni àwọn méjèèjì tí wọ́n wà lórí ọ̀kadà yìí ó ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyún Benjamin Hundeyin òun náà fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ìròyìn náà ló ti tó etí wọn nítorí pé ìròyìn ló tètè dé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Òkòkò Michael níbi nǹkan bíi aago 4:30 ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé ọjọ́ Ẹtì láàrin ọ̀sẹ̀ yún òpin ọ̀sẹ̀ tá a wà yìí o ibi ọ̀rọ̀ náà máa padà wá já sí òun náà láòtí mọ̀ o ìjà ọlọ́pàá àti àwọn Navy báyìí o.
àwọn olè tún ti ká ọ̀gá ológun kan mọ́ ilé rẹ̀ nílùú Àbújá tí wọ́n sì yìnbọn gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ọ̀gágun ajagun fẹ̀yìntì kan Brigadier General Harold Udokwere òun náà ni wọ́n mà sọ wípé àwọn agbébọn alọ́nilọ́wọ́gbà ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ o lópin ọ̀sẹ̀ yìí nílùú Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn wọ̀nyí òun náà ni wọ́n ṣe ìkọlù sí ilé ọ̀gágun yìí tó wà ní ojúlé kìíní òpópónà Sanga ní ìkóríta Logoma nílùú Àbújá ni wọ́n yalu ilé ọ̀hún náà ní aago 3 òru ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní béèrè fún gbogbo ohun tí wọ́n ní nínú ilé ọ̀hún náà bíi ẹ̀gbọ́wọ́ àtọ̀hún owó àti ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ohun àlùmọ́nì. Wọ́n gbowó bẹ́ẹ̀ ni wọ́n tún gbọ́ ohun àlùmọ́nì kódà wọ́n tún gbẹ̀mí ọ̀gágun yìí. ń wá ṣe ilé ọ̀gágun yìí nìkan ṣo ni wọ́n yà o ni wọ́n tún sọ wípé wọ́n ya àwọn ilé kan tí wọ́n súnmọ́ ilé ọ̀gá ológun ajagun fẹ̀yìntì yìí tí wọ́n sì ṣe àwọn aráalé ibẹ̀ tí wọ́n ṣe wọ́n léṣe o. Wọ́n gbìyànjú àti tètè dóòlà ẹ̀mí ọ̀gá ológun ajagun fẹ̀yìntì Udokwere láti gbé lọ sí ilé ìwòsàn kó tó di wípé eléru ti sungi. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá nílùú Àbújá òun náà Bennett Ikwe ló ti tètè pa á láṣẹ lórí ọ̀rọ̀ rẹ̀ kí àwọn ọlọ́pàá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lóní kọ́mọ́nkébé láti ṣiṣẹ́ ìwádìí kí wọ́n sì rí wípé wọ́n mú àwọn amòòkùnṣìkà àlọ́kólóhunkígbe agbébọn wọ̀nyí o. Àtẹ̀jáde ọ̀hún tọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá Josephine Adé ló tẹnu rẹ̀ jáde wípé ìròyìn ọ̀hún náà ti dọ́wọ́ wọn wípé àwọn agbébọn ajínigbé alọ́nilọ́wọ́gbà àwọn olè ni wọ́n ti ṣe ìkọlù sí ilé ọ̀gá ológun tó ti jagun fẹ̀yìntì ní aago 3 òru ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2024 tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ẹ wo ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní òwò bíi tá a wà rárá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí tẹ́ ń subscribe tẹ́ sì ń wò wá lóòrèkóòrè. Ẹ má gbàgbé ẹ̀yin tó ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ subscribe ẹ tẹ notification bells ẹ bá wa pín ẹ share rẹ̀ kí ìròyìn yìí kó délé kó dóko fún ìròyìn síwájú sí i àti àwọn ẹ̀tọ́ àdáyébá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ máa wò wá.